Mo kí wa wípé a kú àbọ̀ sínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a pè àkórí rẹ̀ ní iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Ìyẹn tí ó ti máa yànnàná oríṣiríṣi ọ̀nà èyí tí Yorùbá tí wọ́n gbà láti ṣe ìtọ́jú ara wọn nípa ọ̀nà ìbílẹ̀. Ní àtijọ́, oríṣiríṣi iṣẹ́ ìṣẹ̀ǹbáyé òun ni àwọn baba ńlá wa Yorùbá tí wọ́n ṣe. Ọ̀kan pàtàkì lára iṣẹ́ ìṣẹ̀ǹbáyé yìí òun náà ni iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní kí àgbàdo tó dáyé ohun kan òun ni ẹdìyẹ tí ó ń jẹ. Ìyẹn túmọ̀ sí pé kí ó tó di pé àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n dé sáàrin àwùjọ Yorùbá, ní àwọn Yorùbá ti ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà láti ṣe ìtọ́jú ara wọn, láti fi kojú àìsàn èyíkéyìí tí ó lè kojú sí wọn ní ìgbàkúgbà. Ìbá jẹ́ nípa títọ́jú aboyún ni, nípa títọ́jú ọmọ ọwọ́, nípa títọ́jú àìsàn èyíkéyìí. Ìbá jẹ́ àìsàn arúmọléegun, ìbá jẹ́ ibà, ìbá jẹ́ ikọ́ wíwú ni wọ́n ń ṣe ìtọ́jú. Bákan náà, àìsàn tí ó bá jẹ mọ́ ọpọlọ tàbí tí ó bá jẹ mọ́ ẹ̀mí àìrí ni àwọn Yorùbá tí wọ́n máa ń ṣe ìtọ́jú fún. Àwọn oníṣègùn ìbílẹ̀ ni wọ́n máa ń ṣe ìtọ́jú àwọn àìsàn wọ̀nyí ní ọ̀nàkọ́nà. Onírúurú ìpèníjà àìsàn òun ni ó lè súyọ ní ìgbàkúgbà. Ìdí nìyí Yorùbá wọn ò fi ìlera ara wọn, wọn ò fi ṣeré rárá. Wọ́n gbà pé ìlera òun ni òògùn ọrọ̀. Ẹni tí ó bá sì ní àlàáfíà, Yorùbá ní ó ní ohun gbogbo. Nípa bẹ́ẹ̀ wọn ò fi ìtọ́jú ara wọn, wọn ò fi ṣeré rárá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní kí òyìnbó kí wọ́n tó dé ní àwọn Yorùbá tí wọ́n ti ń ṣe onírúurú ìtọ́jú fún ara wọn. Ọ̀nà wo ni wọ́n sì ń gbà láti ṣe èyí nípa lílo ewé àti egbò ní ọ̀kan òjọ̀kan. Nítorí náà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí bí a ó ṣe máa tẹ̀síwájú, oríṣiríṣi àwọn àìsàn èyí tí ó ń bá ẹ̀dá fínra a ó máa ṣàlàyé rẹ̀. Àwọn ọ̀nà tí àwọn oníṣègùn ìbílẹ̀ tí wọ́n ń gbà láti ṣe ìtọ́jú àwọn àìsàn wọ̀nyí a ó máa wò ní ọ̀kan òjọ̀kan. Lẹ́yìn èyí a ó jẹ́ kí a ó sọ̀rọ̀ nípa òrìṣà èyí tí ó jẹ mọ́ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ní àárín àwùjọ Yorùbá. Èyí tí àwọn Yorùbá tí wọ́n mọ̀ wípé òrìṣà yìí òun ni ó mọ̀ nípa ìṣègùn ìbílẹ̀. Lẹ́yìn èyí ni a ó máa sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ewé àti egbò tí ó wà láì àrọ́wọ́tó wa. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe, àwọn àìsàn tí a lè fi wọ́n wò àti ọ̀nà tí a lè gbà lò wọ́n fún títọ́jú àìsàn èyíkéyìí tí ó bá ń bá ẹ̀dá fínra. Bákan náà a ó máa sọ̀rọ̀ nípa àwọn tí ó ń ṣiṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí. Ẹni tí ó bá fẹ́ kọ́ iṣẹ́ yìí, ọ̀nà wo ni yóò gbà? Báwo ni ó ṣe lè kọ́? Àsìkò tàbí ìgbà mélòó ni a lè gbà láti fi kọ́ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí? Kí ni àwọn àbùdá tí ẹni tí ó fẹ́ kọ́ iṣẹ́ yìí tí ó ní láti ní? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a ó máa yànnàná nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ní báyìí a ó máa fi àdàgbà ìjíròrò wa yìí rọ̀ sí ibi kan. A ó tún máa tẹ̀síwájú nínú ìjíròrò mìíràn. Láti nínú ìjíròrò náà a ó máa wo òrìṣà tí ó jẹ mọ́ ìwòsàn ní àárín àwùjọ Yorùbá. Títí di ìgbà náà, ire lójú owó rí, ire lójú wa yóò máa rí o. Ó dìgbà.